ìjọ àwa lálàáfáà oníwàásí tí ò ń so ní wàhálà tá ń pè ní jihad, àwọn àfáà tó jẹ́ pé tí wọn ò la pákáleke lọ ní gbogbo ilẹ̀ Yorùbá la wà. Wọ́n á gbé ọ̀rọ̀, àwọn náà ó gbé ọ̀rọ̀ yìí dání. Àwọn èèyàn wa tí wọ́n kọ́kọ́ wá, á pè wọ́n á bá wọn sọ̀rọ̀, ká jọ ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Báwọn kan bá fẹ́ máa fà lé, àwọn ò máa fà dé lọ́nà àlàáfíà, torí result la need, kì í ṣogun la need o. Gbogbo wa ò nílùú míì tá a jọ gbé, ìlú Ìbàdàn yìí náà la jọ gbé o. A sì lọ́ba míì ju bàbá wa Ládọjà lọ o. A sì ní gómìnà míì ju Ṣèyí Mákindé lọ o. Tó bá wá rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ wá ọ̀nà àlàáfíà. Nǹkan ṣe dùn èmi náà, ó dùn mí wọrí gan. Ó túmọ̀ sí pé immediately tèmi ti rí kinní yẹn ni mo ti post ẹ̀ níjẹta pé kàn bá mi wá àdírẹ́sì ẹni yìí. Mo tún wá tuntun gbé síbẹ̀ wípé kò yẹ kí nǹkan máa lọ báyìí, ayé ti lajú kọjá ká mọ̀ tira wa mọ́lẹ̀. Kódà mo ṣe wáàsí kan lọ́sẹ̀ tó kọjá lọ tí mo ní èyí táwa mùsùlùmí náà bá ń ṣe tá a fi ní àwọn ẹlẹ́sìn míì la, ẹ jẹ́ gbogbo owó jọ jókòó àlàáfíà kájọ sọ. Tán bá ní ẹ̀ ń dínà ẹ bá ń kí jímọ̀, ẹ̀ ń dí ọ̀nà gbogbo èèyàn, kájọ sọ. Tí wọ́n bá ní ariwo mọ́sálásí kò já wọn gbádùn, ó ní rédíọ̀sì tó yẹ kó jẹ́, kájọ sọ. Ẹ̀yin kírísítẹ́nì, kí ló dé tẹ̀yin náà ń ṣe sọ òrùtẹ́ ìdára àdúgbò ọgbádùn? Kí ló dé tẹ̀ ń blọọkì ọ̀nà express tí mọ́tò ò ní kọjá ńjọ́ yìí bá ń ṣe nǹkan? Ẹ̀yin oníṣẹ̀ṣe, kí ló dé tẹ̀yin náà ń ti àwọn obìnrin mọ́lé níbi ayé lajúdé yìí? Gbogbo nǹkan yẹn ó yẹ kí àlàáfíà wà, kájọ wo bó la ṣe lè gbọ́ra wáyé. Mo rí àpèjúwe kan tí máa padà fi sọ̀rọ̀ níbi wáàsí kan, ọdún orò tán máa ń ṣe lọ́yọ̀ọ́, eléyìí tán ṣe ọjọ́ àhámọ́, wọ́n gbé sí aago 5 ìrọ̀lẹ́ ni wọ́n ní kan tó bẹ̀rẹ̀, ní tìtorí pé àwọn ọmọ iléèwé ń ṣe ẹ̀gzáàmù bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́. Nítorí bá mú bàbá wa ọba tí wọ́n lè rí yẹn ṣe tán lè sún sáago 5 nítorí pé àwọn ọmọ iléèwé ń ṣe bẹ́ẹ̀kẹ́ lọ́wọ́, kán jábẹ àwọn èèyàn yìí, kán kúfẹ̀ kán gbé sálẹ̀ sáàrọ̀. Ó rọrùn tá a bá lò lágídí, bẹ́ẹ̀ tá a bá lò nílò agídí kò lè mú result wa. Bẹ̀tẹ̀ tó pàtàkì sáwà ó ní àlàáfíà Alájà. Àkọ́kọ́ náà, ó wú mi lórí pé akínni Ọlọ́run bùn ní ọpọlọ, ó dẹ̀ láyà. Tó bá jẹ́ pé ẹni tí ò ní làákàyè ni, bí wọ́n ṣe wá mú yẹn tí wọ́n mú lọ yẹn, tó bá ń bá wọn ágì, Ọlọ́run ló mọ tí bá ṣẹlẹ̀ o. Bẹ̀tẹ̀ ó jura ẹ̀ sílẹ̀ fún wọn lásìkò àdánwò yẹn kóun fi kúrò ńbẹ̀. Èèyàn náà, so àwa láti wá fi ẹ lọ́kàn balẹ̀. Màá pe gbogbo àwọn àfọ oníwàásí àlàáfíà ilẹ̀ Yorùbá ìṣẹ̀dẹ̀ o, bó láṣẹ lọ rí gbogbo àwọn tó bá yẹ ká yí lórí ilẹ̀ Ìbàdàn. Tó bá dẹ̀ jẹ́ pé kóòtù náà ni, báwo láṣẹ gba ẹ̀tọ́ arábìnrin yìí, báwo láṣẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa tí wọ́n kọ́kọ́ wá. Lóòótọ́ ọ̀nà wa ò jọra wọn, àwọn lè fà lé, àwọn ò máa fà díẹ̀díẹ̀ sẹ́yìn pé kásá lè rí result, ká dẹ̀ rí solution. Eléégún ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni o, mùsùlùmí ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni, kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni. Kò ní dàrú tán káwọ sọ pé à ń lọ Saudi ò tẹ̀ nígbà wá láàyè. Bàbá lọ sí àjìtà sí umra, ìjọ físà wa bá ti tán, wọn mọ̀lẹ́ ajáde ni. Báwọn oníṣẹ̀ṣe náà bá láwọn ń lọ ìlú tó jọta wọn, wọn à ní gbà wọn láyè. Níjọ físà wọn bá tán ni wọn ò lé wọn dànù. Báwọn kírísítẹ̀nì bá láwọn ń lọ Jerusalem, àwọn Jerusalem ó tiẹ̀ sọ fún ẹ pé Jerusalem yìí ṣe ìlú kírísítẹ̀nì, ìlú Júù ni. Àwọn náà ò ní gbà wọn láyè. Ìlú tájọ gbé ní nílùú mi, ìlú tá gbé ní lálàáfíà tá à ní gba físà, kí ló dé tá à ní jọ gbé lálàáfíà? Kí ló dé tá à ní jọ wò ṣe fúnra wa? Bá a bá ń ti obìnrin mọ́lé, ẹni ó fẹ́ bímọ níjọ́ orò, níjọ́ olùdúgbò olùsèfẹ́ rìn, obìnrin tí wọ́n fẹ́ gbé lọ hospital, ń bẹ́nu àwọn èèyàn bí ẹkọ́nọ́mì Nàìjíríà lédè, tí ò bá lọ ṣọ́ọ̀bù níjọ́ kan kò ní jẹun. Ń bẹ́nu àwọn ìyá tí ń ta nǹkan lóde, ta nǹkan ní lọ́jà àbá, tó jẹ́ pé tí ò bá lọ ṣọ́ọ̀bù níjọ́ kan wọn àtọmọ rẹ̀ ò ní jẹun. Gbogbo orú nǹkan báyìí kájọ wò ṣe fúnra wa lọ́nà àlàáfíà. Bẹ́ẹ̀ èyí tó ṣẹlẹ̀ yìí, á béèrè ẹ̀tọ́ arábìnrin, àmọ́ á béèrè ẹ̀ lọ́nà àlàáfíà ni, tí ò ní la pàkáleke lọ. So Alájà Wasila àbí, mo ti gbọ́ interview ẹ̀, mo dẹ̀ inú mi dẹ̀ dùn pé àfáà tó wá, wọ́n ti fún ẹ ní kẹ́límà padà. Bó tiẹ̀ jẹ́ pé òkú inú Islam, torí kì í ṣe wọ ló ṣe kínní yẹn, wọ́n tú láàsì ẹ̀ sí ni, wọ́n tú láàsì ẹ̀ sí ni òkú inú Islam. Àmì ìtàn ṣe yẹn ọ̀dà gan, mo kọ̀mẹ́ǹdì wọn. Wíwá tí wọ́n wá, mo kọ̀mẹ́ǹdì wọn. Nǹkan táwọn kan ṣe ni pé kárí pé kínní yẹn ò di, torí láàrin pé ó bá dariwo tó di wàhálà, àní rojú tún tá ń ṣe mọ́. Ní tá a fẹ́ gan àní padà rí result ẹ̀ mọ́. So ẹni tó dẹ̀ wẹ́n tó máa wá mọ̀ pé àlàáfíà lọ́dọ̀ tèmi ilẹ̀ Yorùbá pàtàkì sí mi o. Ó pàtàkì sí mi gan, àlàáfíà ilẹ̀ Yorùbá pàtàkì sí mi gan. Èmi àti babaláwo tá a bá ríra, tá a bá pàdé lóúnjẹ àjọjẹ nínú wa o. Bó jẹ́ babaláwo kò ní àmọ́ jọjẹ wọn o. Ẹ̀sìn láàní dàpọ̀. Gbéyàn jẹ́ pásítọ̀ kò ní ká má dì mọ́ra wa o. Ẹ̀sìn láàní dàpọ̀.
àmọ́ ká gbọ́ àkídà Islam ti wáyé ká rí pé gbogbo ohun tó bá rí ó ṣẹlẹ̀ kò sí tó lè gba Islam lọ́wọ́ wa. mo sọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ dariwo pé kò síjà ń bẹ̀, ẹ̀yin tẹ́ ń tọwọ́ bọ Kùránì tẹ́ ń yí lójú tẹ́ ń pé Kùránì wọ́n sọ báyìí, irọ́ ni wọ́n ń pa, Kùránì wọ́n sọ báyìí. ẹ jẹ́ àti ẹ̀fìlà káyọ̀ ọmọdé wò, ebá nàbì tí ẹ̀ sì mú Kùránì kan wá tí gbogbo ayé dẹ̀ ń kà, ẹ̀yin náà mú ẹ̀sìn tí yín jáde ọjà rẹ̀. ẹni tí ó sọ pé kémi jáde wá kí n wá bóun ṣètàkùrọ̀sọ, màá béèrè pé ìwé ẹ̀sìn tiẹ̀ náà dà, àmọ́ síbẹ̀ náà a sì gbà pé ìran Yorùbá ni gbogbo wa. tẹ bá rí àwọn èèyàn tán bá wá ń gbọ́ ẹ láyà yìí pé ẹ sọdógún nìṣó wájú nìṣó àfa wàhálà ni àásọ kinní kan ni, máa wọ ẹ̀yìn rẹ wò, justice lè wà láì fa wàhálà o. àwọn èèyàn ó dìde sọ̀rọ̀ yìí, gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni wọ́n á dìde sọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ wọ́n á dìde nílànà tàlàáfíà ni, kò ní jẹ́ nílànà fìtínà. so màá wá fẹ́ kí o ṣàlàyé níwọ̀nba bí nǹkan yẹn ṣe rí, báwo ló ṣe ṣẹlẹ̀. ní ọjọ́ Thursday ni Olóòlù kọjá ní bíbá yìí, ni kò kọjá ní bíbá yìí gan, ṣáìdì bí òun bẹ́ẹ̀ yẹn ni wọ́n gbà kọjá. Olóòlù máa ń dé bíbá yìí tẹ́lẹ̀. wọ́n máa ń dé bíbá yìí tẹ́lẹ̀ bọ̀ wọ́n dé bíbá yìí ní ọdún yìí. inú ilé tó wà lẹ́yìn bíbá yìí ni mo wà ní ibẹ̀ láti kó kúrò, mo wà nínú yàrá kan níbẹ̀, bọ̀ nẹ́ẹ̀tì wà níbẹ̀. mo ṣe fídíò àwọn mọ́tò Àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní títì pẹ̀lú àwọn èrò tó wà níbẹ̀, òun ni mo ṣe Olóòlù Àtolú, nǹkan tí mo kọ síbẹ̀ nìyẹn, mo dẹ̀ post ẹ̀ sí TikTok. bó ṣe wá di alẹ́ làwọn èèyàn wá mẹ́sẹ̀jì mi pé kí n delete àwọn fídíò tí mo post yẹn, pé kí n delete ẹ̀, mo ṣáà delete fídíò yẹn. bó ṣe wá di ọjọ́ Saturday ọjọ́ Friday. Aleykum salam, ahlan, ẹ wọlé. bó ṣe wá di ọjọ́ Friday, òun ni mo wá lọ́wọ́ wọn, ó ti tó bí abirọ̀ rẹ̀ tù ti kọjá, mo wá lọ́wọ́ wọn mi ra nǹkan tó fẹ́ lò fún pàtí ní Òye. tí mo ṣe wá dé ni ẹni táwájọ wà ní ṣọ́ọ̀bù sọ pé tí mo ti rí àwọn tí wọ́n ń wá mi, mo ní mi ò rí ẹnìkankan, mo wá rí wọn tán dúró níbi pọ́ǹpù tó wà lọ́kọ̀ọ́dọ̀ wa, wọ́n wá ní pé kí n wá mi wá lọ, wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù, wọ́n wá ní kí n wọnú ṣọ́ọ̀bù, wọ́n wá fọwọ́ dí ẹnu ọ̀nà, wọ́n ní mi gbọ́dọ̀ bọ́ síta. kí ni mo ṣe nǹkan kan, wọ́n ti bóòlù ń jẹ́ Adéọlá tí òkè ẹni TikTok, mo ní ẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí gbá wọn tó ní wọ́n ti gbé wọn ṣépè nìyẹn pé èmi fẹ́ wo Olóòlù, bèbí mi mo fẹ́ yọ Olóòlù, màá wọn wà lọ sí mọ́ni Olóòlù gangan kan, wọ́n ṣáà ti gbogbo ẹ̀. mo ṣáà ń bẹ̀ wọ́n, mo pe àwọn èèyàn ẹ̀jẹ̀, wọ́n wá pé ká bá ń pe Balógun náà kan, wọ́n ṣáà bá ń pe gbogbo wọn, wọ́n ṣáà bá ń bẹ̀ wọ́n mú wọn, wọ́n ṣáà láwọn ò ní gbọ́. bọ̀ ẹni tó wá dúró sí mi, ẹnìkan dúró, ẹnìkan náà ń bẹ̀, Sokoti náà ń bẹ̀, ẹnìkan dúró. ṣé bàbá Sokoti ó ń tíátà àbí ta ló ń jẹ́ Sokoti nínú àwọn ẹni yẹn musa ìgbésẹ̀ ìsìnkú ọkọ̀ kan yà sí ìyànà Tolú. ìgbà tán wá dé wá jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ní kankan wá, wọ́n sáàdé wọ́n gbé wọ́n ní kí n wọnú mọ́gbà kí n tó káwọn ọlọ́pàá yẹn tó dé, àwọn mọ́mì mi ti dé pé mo ti pé ogun ọkọ̀ mọ̀ bọ̀ pé wọ́n ti wá mú mi. wọ́n sàmú mi lọ. ìgbà táwọn fẹ́ dé ọ̀rẹ́ méjì, òun náà wá sọ wípé nǹkan jẹ́ káwọn òde ilé àwọn Olóòlù ní Òde Ajé náà, wọ́n sá ní pé ká máa nìṣó mi. ìgbà tá a sáà débẹ̀, àwọn náà sàtúnṣe pé wọ́n sàkúnlẹ̀ mú bẹ́ẹ̀ wọ́n sàtúnṣe ká máa gbé mi lọ sí station padà. ìgbà tó sàdálẹ̀ àwọn èèyàn náà tún tẹ̀lé mi lọ padà. ìgbà tó wà lálẹ́ náà wá ní pé kán sá lọ lọ́ọ̀kì mi ọ̀pù pé tó bá di ọ̀la a máa sọ pé mi lè lọ́lé. ok mọ́tò sàdálẹ̀ ọjọ́ kejì mo rí àwọn èèyàn mi tán dé, wọ́n wá gba bẹ́ẹ̀lì, wọ́n kọ́ ní kò sí DPO ńlé, wọ́n sàpadà wá, wọ́n wá gba ìgbà tó sàgbà tán tí mo bọ́ta náà wá ní. ẹ̀sùn wọn náà fi kàn ẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́pàá táwọn wọ́n ní pé mo ya Olóòlù, mo lè sọ fún wọn pé mi ya Olóòlù, gbọ̀ngbà tán fi àwọn nǹkan screenshot tí wọ́n mú wá tán fi àwọn Olóòlù, àwọn ọlọ́pàá náà sọ pé crowd ní nǹkan tí wọ́n rí níbẹ̀. ọlọ́pàá náà jẹ́rìí ẹ̀ rẹ̀ pé crowd ní wọ́n kí sọ sólóòlù. báyẹn, wọ́n sọ. ó ṣàṣe di pé mo wá bọ́ta náà wá sọ pé èmi pé ajọ́ ń lọ sí Òde Ajé pé kí n wọnú mọ́tò, ní Balógun wá ní àínú mọ́tò bíbó, àwọn òjò wọn ní àwọn olè tàn wọ́n pé ajọ́ ń lọ sí Òde Ajé ni. gbọ̀ngbà tá Òde Ajé ni wá ní káwọn ọmọ mi kan lọ ra ẹran bíléèdì àtàṣọ pupa nǹkan kan báyẹn, wọ́n ṣáà lọ ra gbogbo ẹ̀. wọ́n wá ní pé mọ́mì mi máa bá mi fa orí pé tó àwọn ò lè fa kó mọ̀ di pé wọ́n mú un ẹ̀ wọ́n ṣe kíní kan, wọ́n ṣáà fa àwọn náà la kó gbogbo àwọn nǹkan yẹn wálé. Subhanallah. àwọn la kó wálé torí wọ́n ní ká sún ni àtàṣọ tí mo wọ̀ gbogbo ẹ̀ wọ́n ní ká sún, wọ́n ṣáà fa orí. ibi kan tó wá fa orí wọn kọ́ mú omi kan, wọ́n ní ìmọ̀ nǹkan tó dà bọ́ omi yẹn tutù, wọ́n ṣáà dà sí, wọ́n fọ̀ gbọ́ sí mi lára. mọ́mì mi wá ń farun, wọ́n wá ní pé táwọn ṣàdúrà tán bá ti ń farun, wọ́n ṣáà ń ṣe. àwọn tó wà mẹ́rin àwọn kọ̀ọ̀kan ń ṣàdúrà, àwọn kọ̀ọ̀kan ń ṣe pé but táìmù tó wá ń ṣe gbogbo nǹkan yẹn òun ni wọ́n ní pé kí àwọn èèyàn máa ṣe fídíò. táìmù tó ń ṣe náà ní káwọn èèyàn máa ṣe fídíò. nígbà tó sáà sí gbogbo ẹ̀ tán, wọ́n wá pa ẹran, wọ́n gbé sí ẹnìkan fa ẹnìkan dù, wọ́n ṣáà dù sí mi ní orí, gbogbo ẹ̀jẹ̀ yẹn ara mi ni ó dà sí. wọ́n wá ní pé nǹkan táwọn fẹ́ pé kí n jó káàkiri di Ògún, mo ṣáàjò, wọ́n wá ní pé Ògún nǹkan táwọn fẹ́ ṣe ó ti tán. nígbà táwa ṣe tán tí mo wá padà lọ change, mo wá tú aṣọ tí mo ró yẹn, mo wá wọ aṣọ tí mo wọ̀ padà, òun náà wá ní pé kí n wá. wọ́n wá pé èmi àti grandma mi àti Balógun, wọ́n pè wá àti Sokoti wà ń bẹ àti ẹnìkan mi mẹ́kọ̀ọ́. wọ́n wá ní pé ó ní àwọn fẹ́ ṣe láìfù fún mi báyìí, bọ̀ ó láwọn nǹkan tí màá sọ. ibi láìfù yẹn tí wọ́n ti wá náà fẹ́ ṣe náà ti wá ní pé kí n sọ wípé ìgbà tí ara mi ò balẹ̀ tí ń gbàdúrà tára ni mí, òun ni mo wá bá wọn làwọn èèyàn mímú mi wá pé ẹ̀jẹ̀ ń dà lára mi láti jọ́ tí mo ti fojú kan Olóòlù nǹkan kan báyẹn. mo sáà sọ bó ṣe ní kí n sọ, òun làwọn èèyàn wá ń post pé wọ́n lẹ́jẹ̀ ń dà lára rẹ̀. bó ṣe wá aṣáà lọlé, wọ́n ní ká mọ̀ bọ́ nígbà tí wọ́n ṣe gbogbo yẹn tán, mo wá tí wọ́n pe ọkọ mi padà tán pé wọlé àtòun àti Balógun náà pé
wọ́n pè wọ́n wọlé ìyẹn ṣàbínú jáde kí ló dé wọ́n sọ pé àwọn òun ó dà pé 500,000 láwọn fẹ́ gbà balógun wá ní kánjọ kan gba 300,000 wọ́n wá ṣépè pé àwọn òun fẹ́ èpè tán sẹ́yìn ní ìyẹn fi bínú jáde wọ́n ṣàpadà sí transfer 400,000 sí wọn wọ́n wá ní pé ká máa lọ sílé pé kò sí nǹkan kan pé Ọlọ́run ti gbọ́ àdúrà bó ṣe wá di àárọ̀ ọjọ́ kejì mi bóyá mi lè jẹun mi lè ṣe mo wá pe nọ́ọ̀sì pé kán wá fún mi ní drip ibi tí mo ti wá ń gba omi yẹn lọ làwọn èèyàn ti wá ń pè mí pé níbo ni mo wà sẹ́mi sí lọ́nà láì ní kí n wo àwọn nǹkan táwọn èèyàn post wọ́n ní o ti kú èmi ò kú ní ti tèmi. òun ní kúkú kíkú kan fi yíyẹ ó yé Ọlọ́run ìrìn àjò tó rìn yẹn ọ̀pọ̀ gbangba míì oríire ẹlòmíì Ọlọ́run ń gbé gbaná ariwo oríire ẹlòmíì Ọlọ́run ń gbé gbaná nira tí ò bá sí ariwo yẹn ni èmi àti ẹ lè má jọjọ pọ̀ báyìí láyé tí ò bá sí ariwo yẹn ni ara ayé lè mọ̀ kó bẹ́ẹ̀ bí báyìí kan ó ní tọ́lọ́run fẹ́ ṣe kàṣá iná lè mí náà ní aláàkọ́nà àti rèlè mí àmì orí Ọlọ́run ó máa ń gba afárá àdánwò wa ń gbà mí gbà pé n tó ṣẹlẹ̀ yìí oore ni fún wa àti fún ìdílé rẹ̀ because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo Olúbàdàn ló ti mọ̀ pé ìdílé yìí ń bẹ báyìí gbogbo ayé ló ti mọ̀ pé ìdílé kan ń bẹ látara orúkọ rẹ̀ mo wá bí Ọlọ́run kó jẹ́ sábàbí oríire inú ayé kó má jẹ́ sábàbí aburú á tọpasẹ̀ àlàáfíà ìyàtọ̀ fún pé á pe àwọn brothers wa tí wọ́n ti kọ́kọ́ wá so nínú gbogbo ọ̀rọ̀ tó sọ yóò clear pé àwọn náà gbé ọ̀rọ̀ yẹn sí ẹ lẹ́nu pé ẹ̀jẹ̀ ń jáde lára ẹ̀ kì í ṣe pé nǹkan kan sí ẹ alhamdulillah aburú ò ní ṣe aburú ò ní ṣe aburú ò ní ṣe àwọn brother àtàn tí wá bí báyìí tẹ́lẹ̀ náà àwọn náà try láti pè wọ́n lórúkọ àwọn àjọ alálàáfà oníwàásí ilẹ̀ Yorùbá tí òun wà ládàáni tá ń pè ní Yorùbá Land Council for Islamic Preachers à ń pè wá ní àkékúrú wa ní Ittihad à á ṣiṣẹ́ lórí ẹ̀ then owó tán gbà lọ́wọ́ ẹ níwọ̀n gbà tó sọ torí mo gbọ́ náà interview pé owó iṣẹ́ ọkọ ẹ ni á gba owó yẹn padà pẹ̀lú ògo Ọlọ́run bet Ittihad ó kọ́kọ́ fún ọkọ ẹ lówó yẹn padà náà wọ́n á fún ọkọ ẹ lówó yẹn padà kó máa fi ṣiṣẹ́ tiẹ̀ lọ èmi ò wọ́n náà bí máa ṣe rí bàbá olóòlù gangan màá jẹ́ wọ́n náà bí máa ṣe rí bàbá Olúbàdàn láti tọ̀nà àlàáfíà pé bóò ní nǹkan yóò ṣe ní ṣẹlẹ̀ mọ́ ayé ti lajú kọjá ilé yìí á sọ pé ká má ṣe àṣà á sọ pé ká má ṣe ẹ̀sìn bẹ̀t ká má fara nira wa kò dáa apá pé peace summit ilẹ̀ Yorùbá ní tí gbogbo ẹlẹ́sìn ìjọ jókòó gbogbo bá ṣe ń fa akàngbáyé bí ìgbà tá a sí láyé hábà tí wọn bá wà l'Amẹ́ríkà ń gbà mí èyí ó fojú ẹ̀yìn yóò wá wo àwọn àbí kan ní àwọn ilẹ̀ Yorùbá pèsè ayé kan náà táwọn ará Amẹ́ríkà ń gbé làwọn ilé ìsìn gbé àsìkò tí gbogbo ayé ń jà fún bí ìlú wọn ó ṣe ní kọ́mpìnì tó pọ̀ tí tẹkinọ́lọ́jì ó pọ̀ kó wá jẹ́ pé ọ̀rọ̀ ọjà ìsìn nílẹ̀ Yorùbá máa jà sí gbogbo gbà ká má ronú ìran Ìgbò ní Amẹ́ríkà ti bá wọn lọ́wọ́ sọ̀rọ̀ Biafra yẹn tá a bá ní wọn ò ní rí ṣe tí wọn bá rí ṣe àwọn bá ti wọn lọ́nà but kí ni èrè ìran Yorùbá lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn all the time mùsùlùmí tí ń fara ní Christian yóò rojọ́ wájú Ọlọ́run Christian tí ń fara ní mùsùlùmí yóò rojọ́ wájú Ọlọ́run traditionalist tí ń fara ní mùsùlùmí yóò jẹ́jọ́ rẹ̀ mùsùlùmí tí ń fara ní traditionalist yóò jẹ́jọ́ rẹ̀ àfi ká wọ́nà àlàáfíà àwa tá à ń gbé ní Nàìjíríà èpo wọn gbogbo nǹkan ló wọn kódà tẹ́gbọ̀n tá à ń mí sí mo gan fẹ́ lé wọn níbi tí gbogbo nǹkan wọn dé Nàìjíríà bí gbogbo nǹkan ti wá wọ́n yẹn náà kó wá jẹ́ pé láàrin ẹ̀ náà látún máa wá fara nira wa kò dáa Ọlọ́run gan ò fẹ́ ó yẹ kí wọ́n wá ìdẹ̀rùn fún wa gbogbo òfin tó bá jẹ mọ́ ẹ má jáde ẹ má gbélé ní kó kálukú má ṣe kọ́jọ́ bẹ́tà lè jọ jókòó kájọ wò síra wọn díẹ̀ táwọn èèyàn tiwa náà kàn má bu wọn mọ́ kàn má àtáàkì wọn mọ́ lórí tí ń dá wàhálà alẹ́ jù nìyẹn majority àwọn èèyàn yóò ní nǹkan tí wọ́n bù lára wọn. mo gbọ́ tẹ́nìkan sọ tó ní paracetamol 10 naira kì í ṣẹgbẹ́ aláwọ̀ lẹ́nu rẹ̀ kò sí ní tó burú bíi tọ̀sán ibọ́ ẹnu ẹ̀ ló fi sọ. èmi náà dẹ̀ dá lóhùn mo ní data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà torí data 5 naira ó fi Google gbogbo ayé lẹ́ẹ̀kan náà tí wọ́n dẹ̀ lè rí lórí tí wọ́n gbé dání tí ìsọ̀rọ̀ ní gbèsè bẹ̀tí ká má jẹ́ kí ogun ọ̀sẹ̀lẹ̀ àtọ̀nà àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run san alẹ́ san dáadáa o sábàbí oore ni a jẹ́ nínú ayé ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú sábàbí oríire ni a jẹ́ fúnra ẹ̀ kò ní jẹ́ sábàbí aburú kò ní kọlu ìsìláàmù ẹ̀ àdánwò tí ó gba ìsìláàmù lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní mú báyìí àdánwò tí ó gba ìmánì kúrò lára wa Ọlọ́run ní mú báyìí a ṣayé a ráyé ṣe a tún bá nàbí wọlé ìsìláàmù dọwọ́ ẹ̀ o inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo gbọ́ ìpè ìmánì ẹ̀ pé pérépéré èmi náà dẹ̀ ń ṣàdúrà fún ẹ lórúkọ gbogbo àfọwọ́sí ilẹ̀ Yorùbá pé a wà pẹ̀lú ẹ̀ aburú kan ò ní ṣe pẹ̀lú orúkọ Ọlọ́run so 400 yẹn àwọ̀ fún ọkọ ẹ̀ padà.
àti tí ń jẹ́ ìdílé pátápátá ó ti káàkiri gbogbo ayé ó ti wà lórí Google. ó ti wà lórí Google tí n bá kọ Wasila Olóòlù kódà kó má fọ Olóòlù sí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ fọ Olóòlù gan sí wọn kàn kọ wọn fọ Olóòlù wọn sì ìdọ́fà Olóòlù sí ìyẹn ni ò sí bẹ́ẹ̀ Wasila okùnfà ní ìtumọ̀ rẹ̀ téèyàn gbà débi oríire lórúkọ ìtumọ̀ orúkọ yẹn Wasila ila al-khair okùnfà téèyàn fi débi oríire ó kọ yẹn ló fẹ́ rù báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run bá jẹ́ kọ̀ọ̀kan náà rò ó ti débi oríire ní ó jẹ́ fún a ní gbọ́ aburú kankan sí o a ní gbọ́ aburú kankan sí ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run mo mọ̀ wípé ìjókòó àwọn bàbá wa tí wọ́n jókòó lé ní ẹ pọ́n wọn lé pọ̀ torí gbà tí mo débi orúkọ wọn lẹ gbọ́ tí wọ́n fi lọ mú wa níbi tó ti ń bọ̀ kódà wọn nígbà tí ń bọ̀ wọ́n sọ fún wa pé ó dákú pé yes pé ó dákú pé lẹ́ni pé síbẹ̀síbẹ̀ náà nígbà wọn ti gbó kọ bàbá kí ó gba gold àwọn gbọ́dọ̀ jẹ́ kó débi Ọlọ́run bá rí bá gbọ́n gbogbo wálé ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run lórúkọ Yorùbá Council for Islamic Preachers tó jẹ́ gbolẹ̀ Yorùbá pátá àwọn bàbá ní pé ká fún kabalẹ̀ Ọlọ́run sì fi gbogbo wa lọ́kàn balẹ̀ ọlá ìpè méjì rẹ̀ Ọlọ́run sallu ala nabiyil karim.